mo kí gbogbo àwọn olóríire ẹ̀dá ṣe rí ọmọ yìí kí ló pe rẹ̀ mí tí ẹ̀ mọ ohun tó fẹ́ jẹ́. Mo kàn fẹ́ kẹ́ ẹ pé àwọn òbí ẹ̀ láwa tá a bá mọ òbí ẹ̀ torí bó ti ń bẹ̀rẹ̀ rèé bí Subaru lọ́ba níkà ṣe bẹ̀rẹ̀ rèé tí Kàbísanra mídíà jáde tá à ń pariwo pé Subaru tó ń ṣe ikú díẹ̀ káàtó. Now ẹja agbọ́n tó wí. Ẹni tó fọlọ́pàá gbálàjẹ́ lọ́ba níkà torí kó sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ pọ̀ àfi ìyá wa jẹ́ ni agbára fẹ́ tán lọ́wọ́ tẹ̀yìn náà ẹ̀yìn náà fẹ́ dẹni àná tẹ́ dẹni tí ò ní dá nǹkan ṣe mọ́ ẹ rán wọn lẹ́wọ̀n ẹ gómìnà bẹ́ẹ̀ rán wọn lẹ́wọ̀n bẹ́ẹ̀ kó wà láṣẹ wọn lágbára wọn jáde náà ni wọn kú pààyàn ṣùgbọ́n tábà yìí jáde sàn pé bí kà ti máa ń lọnu bí wàhálà ti máa ń lọnu bí ọ̀dájú ti máa ń bẹ̀rẹ̀ nu ọ̀jìnlẹ̀ wọn níkà wọ́n yẹn ń ṣe ní tá a lè gbàgbé ẹ̀rọ social media bó ṣe dá ẹwà wọn ní bí wọ́n ṣe mọ̀ kí wọn pẹ̀lú àwọn ọ̀rọ̀ láwùjọ wọn. àwọn yìí dáhùn yìí tí wọ́n ṣọ́ọ̀tì ẹnu gbogbo yìí dáhùn tẹ́ ẹ̀rọ ọ̀rọ̀ sọmọ yìí tẹ́ bẹ̀rù àti kan gbé yín láti mọ̀lẹ́ yìí tí òun ló wá pí ayé yín ni. ṣèbí ń tán fẹ́ náà nu wọ́n fẹ́ joyè ajígbàlú ni wọ́n fẹ́ joyè ajígbàlú wọ́n fẹ́ gbàlú mọ́ yín lọ́wọ́ wọ́n fẹ́ gbàlú mọ́ba lọ́wọ́ wọ́n fẹ́ gbàlú wọ́n fẹ́ ẹ wo tán fẹnu sọ láwùjọ wọn lẹ́jọ́ mẹ́ta yìí. ẹ wo ẹni tí a ṣe ẹ̀ tún fi joyè àwòdì nínú ilé ọlá tí ò tún lè dádìí ẹgbẹ́ tó tún wá sọ wípé adìẹ lé bàbá mi ju adìẹ ibi tí wọ́n ti fi ń joyè lọ. ẹ wò bọ́kálùkù ẹ wò bí dàdúrà kan yẹn ẹ gẹ́tì mathematics yẹn ẹ ní pàwọn pípù yìí wọ́n ti wọ́kẹ́ wọ́n dẹ̀ ti parí iṣẹ́ alágbára wá dọ̀lẹ nígbà tó já sí pé àwọn tí ó yẹ kí wọ́n empower àwọn tí wọ́n ń sọ̀rọ̀ náà wọ́n kálukú náà káwọ́ gbéra kò ṣe kankan ẹ wo tí wọ́n sọ yín dà tó bá padà yá ẹ lọ kọ́ létò nílẹ̀ wọ́n padà máa kidnap kálukú mọ́nu yàrá ẹ̀ ni tí ó mọ̀ fi àṣẹ gbá yín lórí báyìí gbọ́n gbá yín lẹ́nu pé kò wá tán yín bí a sọ wípé ẹ tó bẹ́ẹ̀ a sọ wípé ẹ lówó wa a sọ wípé ẹ nípò wa alájì lọ́ba ní kèé ṣe ń ta lè gbàgbé sínú ibi tí wọ́n wà o gbogbo ẹ̀yin àgbà Ògbómọ̀ṣọ́ ń ṣe bí ò bá wọ̀ gbàgbára yín ò bá gbé ẹ dẹ̀ lọ bẹni tó gbé wọn má tì mọ́ ẹ bá ti mọ̀ wípé agbára yín ò gbé tẹ̀sí mọ̀ pé nǹkan yìí wọ́n lágbá ẹ má fi ẹni tí gbogbo ayé ń fojú wò wípé ọláyà ó lè sọ ó lè kojú ẹni bí kò dẹ̀ bí ṣe kankan ẹ bá ní ẹ ń rówó owó ń dà tó fàyọmí tó wà nísìn àwọn fi wá gbóòmì kan ní owó tó fi yín gbà ń dà ní ìsìn tó fi yín gbà ó ń dà tó yọmí tó wà ń bẹ nísìn àbẹ́ ẹ̀ mọ iye tí wọ́n pè ní bail condition wọn ni ẹ gbọ́ àbí nítorí pé ẹ̀sùn àwọn tí wọ́n wà ní agbọ́n níbẹ̀ mọ ìtàn pé bail condition wọn ni mọ àwọn criteria àwọn condition burúkú tán gbé kalẹ̀ fún wọn ni ó ń dà tán fi gbà tí ó lè fi gbára wọn báyìí jáde kó mẹ́ bí ò bá ti wọ ẹ lọ bẹ̀bẹ̀ kẹ́yìn náà fẹ́ kan succumb kẹ́yẹ já máa pariwo tí ò ní túmọ̀ káàkiri ẹni tó sọ̀rọ̀ lórí prógrámù wọ́n pè é ó kọ̀ kò yọjú kò lẹ́rìí tó sọ̀sáṣíà kí ló ń pè kí ló fẹ́ bẹ́ẹ̀ kó bá yẹn lẹ́yìn sí géèmù tó sì wà lẹ́yìn kò síbi tá a lè fura sí gẹ́gẹ́ bí investigative journalist táwa jẹ́ àtọjọ́ náà táwa ń tọ̀ kò sẹ́ni tá a lè fura sí kódà àwọn ọ̀tá lè lo ẹni pé lọ sọ̀rọ̀ báyìí torí àwọn agbóta fẹ́ fi kó bá tá a fi gé ṣẹ́kẹ́ṣẹkẹ̀ kí wọ́n dẹ̀ lò ó wọ́n tẹ́ bá ti mọ̀ pé ẹni tẹ́ ń bá jẹ́ lè dààmú ẹ lọ bẹ̀bẹ̀ ń gbà yẹn náà ẹ yé káwọn èèyàn sínú àdánwò ẹ yé káwọn èèyàn sínú wàhálà ẹ mọ iye àwọn ẹni tó rí kó yọ lẹ́nu jọ́ mẹ́ta yìí ká ní gbogbo wọn lọ́wọ́ bá tẹ̀ tán kó wọ́n sínú gbága ṣé bọ́ńkà kò sì ká gba náà táwọn òun náà pé ká máa bá yọrí wọn lọ ẹ bá sì mọ̀ pé ẹ bá tó gbangba sùn lọ yẹ tẹ mọ̀ pé ẹ tó jara yín gbé ẹ kó pàǹpá ẹ kóra yín jọ
ẹ wá owó ẹ wá gbogbo nǹkan àìrẹ́ni tó lè kojú ẹni bí ló bá wa débi tá a dé Nàìjíríà yìí. abáwọn àwọn kan tó máa ń rísíkì láìfọ́n torí kò rọrùn o èyàn mẹ́rin lẹ́rí lẹ́yìn kábíyèsí wọn ti ń sọ̀rọ̀ mọ́ sẹ́mẹ̀rì díì ní ó jẹ́ kí wọ́n gbé òun lẹ̀ àìbọ̀n àṣà ní ó jẹ́ kí wọ́n kán tàn kòtó àbẹ́mi ọmọlọ́mọ tó yẹ pé mo lẹ́bí mo lára tí ń lówó lọ́wọ́ ní ìjẹ́ kan gbé mi wọn kálukú náà wá sọ ẹnu rẹ̀ pé ẹ̀gbọ́n sọ̀rọ̀ káwọn alágbára mọ̀tò wá gbé yín wọ́n sì ní a ṣe dáadáa síra wa àdáadáa náà nu o àwọn tán ń ṣe dáadáa tán fi dáadáa ní ẹni tí ò ní lára àwọn tí wọ́n ṣe nǹkan aburú lọ́dọ̀ tí wọ́n mọ̀ pé àwọn ṣe nǹkan aburú lọ́dọ̀ tán mọ̀ pé àwọn ṣe nǹkan tó já sí pé tí kì í bá ṣàánú ọlọ́run àwọn olórí ìjọba ọlọ́run ní ọmọ ẹ̀dá ádámọ̀ sọ̀rọ̀ ó sọ̀rọ̀ against wọn bó kúrò mọ́ ni o bódòdó ni o bórí arọ́ ni o ni wọ́n bínú tán náà fárígá pé àníṣẹ́ àfi káwọn òóràn lẹ́wọ̀n àfi káwọn bá tiẹ̀ jẹ́ láwọn tó yẹ pé àwọn gẹ́mọ̀ pé ọ̀pọ̀ àwọn nǹkan kan wà àbí bọ́ọ̀ ni yóò ṣe wọnú òṣèlú tí ò ní fara kó mi àbí bẹ́ẹ̀ lẹ rò pé ń kálukú náà ṣe mọ́tán ni ẹni ọlọ́run gbogbo yìí ni. bẹ́yàn bá ti ń bá àwọn abéṣòpinlẹ̀ jẹun èyí ò mọ̀ ṣe sùúrù pẹ̀lú wọn torí pé kò sí irú ọ̀rọ̀ ọlọ́run tẹ́ ẹ lè sọ tẹ́ bá wà àwùjọ wọn ẹ rí pa àwùjọ abéṣòpinlẹ̀ lọ́pọ̀ àwọn mùsùlùmí kan bínú wípé ó ṣe lè jẹ́ ẹ̀yin lẹ wà lórí àpèrè yẹn ó lè ṣe lè jẹ́ Christian tí ò lè jẹ́ àwọn muslim tá a fowó tiwa sponsor. a dẹ̀ rí wípé kò sí tó kọ́ lọ́hùn pẹ̀lú ogún bàbá ẹni tó bá wù kó wà ń bẹ ẹni tó lọ́hùn wù ká láti gbé bẹ́ẹ̀ ni láti tẹ̀lé yín. a bá mi léèrè àbí tá a bá ń gbọ́ ọ̀rọ̀ àròsọ́ra kéré kan àwọn tó ti ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ mọ́ ìwé mẹ́nìkan kan nù wọn àwa àrílá tó jáde yìí o ara wa ni Alhaji Logba níkà ìtẹ́ ẹ ṣe iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe lábẹ́nú àmọ́ o ṣùgbọ́n àníwí jáde lórí ayéfẹ́ ṣùgbọ́n iṣẹ́ yẹn ò tí ì tó ẹ bá wa fi Alhaji Logba níkà ọkọ̀ kò ti dákẹ́ kábíyèsí àtògbẹ́ntẹ́ ẹlẹ́nífẹ̀ẹ́ kábíyèsí mo ń ṣe fídíò yìí láàárọ̀ yìí láti pé òǹkálùkù ń ṣàkíyèsí ni tó fi lè mú òǹkálùkù dúró tá a bùkẹ́ diwọ́ kò sí lọ́ṣẹ́ tán ní fi yín gún o wọ́n pọ̀ jù yín lọ o lè bá bógun lọ ló jẹ́ ń já ìlú àárọ̀ yìí o mo fẹ́ kí ẹ bá ń ṣí ẹ program yìí kó kan kábíyèsí lára kó kan gbogbo àwọn tọ́lá olùfẹ́ ìlú lára gbogbo tẹ́ ẹ bá ṣe ẹ lọ ṣe o. àwọn tí wọ́n jẹ́ àwọn muslim justice forum àtàwọn mùsùlùmí kọ̀ọ̀kan wọ́n ti gbìyànjú o owó tẹ́lòmíì ti nánu wọn kì í ṣe almost like 800,000 kẹsẹ̀ lè fi lè gba béèlì wọn ṣùgbọ́n tí ó wà nílẹ̀ ó lọ fá o àwọn pípọ̀ yìí dẹ̀ play game wọn tó neat ṣebí bí tẹ́ bá bọ̀yàn sí lẹ́sọ pé ẹ fẹ́ lápá sí gbọ̀ngbọ̀n lọ Èkìtì ní ìsìn tẹ́ pé gbogbo bẹ́ẹ̀kọ̀ níṣẹ́ wọn under Èkìtì náà ló wà sọ pé yẹn lágbára ṣùgbọ́n mọ̀ pé ibi gbogbo ló gba lágbára lọ́lọ́gba lágbára yín kò síbi tẹ́ ẹ̀ ní lọ́rẹ̀ẹ́dẹ́ kò síbi tẹ́ ẹ fẹ́ pè tẹ́ ẹ̀ ní pè kò sọ́ba tí ń jẹ lẹ́kìtì tẹ́ ẹ̀ jọ mọ́ ṣe mítì papọ̀ ọba lẹ́ Yorùbá gbogbo yín gbogbo ọ̀nà tẹ́wọ̀n pé bá gbà láti rí jásí pé safety Alhaji Logba níkà ó wà very important tí ẹni tán bá fárígá tẹ́yẹ náà pé àwọn ṣàfihàn lọ sẹ́wọ̀n náà ni bí kóòtù bá dá bẹ́ẹ̀ fàmọ́lé àbá bí kóòtù bá dẹ̀ dá bẹ́ẹ̀ tó ẹ pé kẹjọ máa náwó lọ ni ẹ náwó sílẹ̀ yìí náà ni o ẹ nà ni o bó ṣe kẹ́ mọ́ náà lọ́dọ̀ grand bó ṣe báwọn kan lẹ́bàá tí bọ́ta àwa já yín tán ni á fi gbogbo ẹnu sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí torí tó bá jẹ́ pé èmi náà mo bá wà ní ipò tí Alhaji Logba níkà bá wà yìí irú ipò iṣẹ́ wo làwọn ẹbí mi ó wà. ọba náà ti gbọ́ ohun tí ọmọ yìí wí a mú pọ́ìntì mẹ́jọ nínú tó sọ tí mo fẹ́ kí àkọ́kọ́ kí àwọn ìjọba kí wọ́n pe ọmọ yìí kí wọ́n pè ṣàkíyèsí kọ́ pé ní o gbogbo ìgbà tí wọ́n ní wọ́n wá mú mi eléyìí tí bàbá kan tó ṣàrànjú pé òun ò ní gbà àfi ká délé ẹjọ́ tó wá mú mi gbà yẹn ọmọ yìí náà ló play voice ẹni yẹn ẹni yìí ọmọ yìí ló sì yẹ kí wọ́n lọ gbé ọmọ yìí àtẹnìyẹn jọ sọ̀rọ̀
lórí fóònù ó pe ẹni yẹn wọ́n jọ sọ̀rọ̀ ó wá rìkọ́ọ̀dì voice ẹni yẹn ó wá post ẹ̀ ó wá táàgì mi pé kí n wá defend mo wá defend ọ̀rọ̀ ẹni yẹn lẹ́ni yẹn ṣe torí ẹ̀ wá gbé mi but èmi kàn wò pé wẹ́ẹ́ ìṣá náà ni ọmọ yìí náà ló lọ táàgì fídíò tí mọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ṣe lórí múmbàrí pé àwọn sẹ́nitọ̀ kankan tó wá lọ gbé fọ́tò sẹ́nitọ̀ Fatai Buhari síbẹ̀ kí bàbá sẹ́nitọ̀ Fatai Buhari lè rò pé ìmọ̀ọ́mù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ ń bá àwọn wí ọmọ yìí náà ni now ẹ wá gbọ́ ohun tó sọ àkọ́kọ́ ó ní ẹni tó gbé Subaru lọ́ba níkà pé yóò padà dẹni àná. ẹni tó fọlọ́pàá gbálàjẹ́ lọ́ba níkà torí kó sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ pọ̀ àfi ìyá ọ̀rọ̀ wa jẹ́ ni agbára fẹ́ẹ̀ tán lọ́wọ́ tẹ̀yìn náà ẹ̀yìn náà fẹ́ẹ̀ dẹni àná tẹ́ẹ̀ dẹni tí ò ní dá nǹkan ṣe mọ́ ẹ rán wọn lẹ́wọ̀n. jọ̀ọ́ mo fẹ́ bi ẹ́ léèrè gbogbo alamọ̀ pé èèyàn kan ò gbé Subaru lọ́ba níkà ọ̀rọ̀ ẹnu ẹ̀ ló kó bá látara wípé ó sọ pé èèyàn pààyàn kó sì mẹ́ni tó pa jáde kò rí mú jáde ṣé tó bá jẹ́ bàbá tiẹ̀ ni wọ́n ní ó pààyàn ṣé wọn náà ò ní take action lórí ẹ̀ now sẹ́nitọ́ Adéṣeun ní ẹni yìí parọ́ mọ́ ó wá ní ẹni tó ó wá ń sọ wípé ẹni tí ó gbé Subaru lọ́ba níkà yóò dẹni àná ṣé tó bá jẹ́ bàbá tiẹ̀ ni wàá ní kó dẹni àná àbí wàá ní kán bá lórúkọ jẹ́ sẹ́nitọ́ Adéṣeun ló ní ọ̀rọ̀ sẹ́nitọ́ Adéṣeun ló gbé Subaru dọ́gbà ẹ̀wọ̀n ìwọ wá ń sọ lẹ́nu tiẹ̀ pé ẹni tó gbé Subaru lọ́ba níkà yóò dẹni àná tó bá wá gbé e ní ìsinyìí pé òun ṣépè fáwọn ìbáwo ló ṣe fẹ́ ṣègbésí ayé ẹ̀ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì oní tí Subaru lọ́ba níkà bá jáde ìkáṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni gbogbo ẹ̀yàn ọmọ Ògbómọ̀ṣọ́ torí táwa bá ń sọ ẹ̀ máa ní kíní kan bó ṣe ń bẹ̀rẹ̀ rẹ o ẹgbọ́n ohun tó sọ ó ní tí Subaru lọ́ba níkà bá jáde ìkáṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní sọ́mọ̀ yìí pé ẹni tó bá dá lóró ó máa ń dájú sí ni kí ni ìtumọ̀ ẹ̀ ó sọ yẹn bẹ́ẹ̀ a sọ tẹ́lẹ̀ pé wọ́n sponsor yín ni àmọ́ chief blogger yín tó ti gbé ni ò jẹ́ kán rí yín sponsor mọ́ ìwọ kàn fẹ́ jáde nígbà tẹ́bí ti fẹ́ pa ẹ́ kú pé bóyá tó bá jáde tán bá rí ẹ kán tún lè fún ẹ lówó torí pé agbọ́ngbà náà tí Subaru sọ pé wọn ò fẹ́ fún ẹ lówó ńgbà náà ìwọ òun lòun jà fún ẹ tán fi fún ẹ lówó evidence wà ńlẹ̀ àwọn èèyàn parọ́ ó ní àwọn tí wọ́n gbé Subaru lọ́ba níkà léyìí tá a mọ̀ yìí pé àwọn bàbá wa sẹ́nitọ́ Adéṣeun ni wọ́n gbé Subaru lọ́ba níkà ó ní wọ́n fẹ́ gba ìlú nítorí ajígbàlú ni wọ́n fẹ́ gbàlú mọ́ba lọ́wọ́ nígbà wo ni wọ́n bá ẹ ṣe mítìnì pé wọ́n fẹ́ gba ìlú mọ́ ọba lọ́wọ́ torí pé àwọn lamọ̀ tí wọ́n gbé Subaru lọ́ba níkà látara pé ó pè wọ́n ní apààyàn wọ́n sì ní kó wá mú ẹni tó wọ́n pa wá kò jù bẹ́ẹ̀ lọ ó tún pè wọ́n lólè àwọn aṣọ mọ̀ pé wọ́n náà tún sọ nínú ọ̀rọ̀ ẹ wípé kò sí béèyàn ṣe máa ṣe òṣèlú tí ò ní nǹkan kan lọ́kàn kí ni ohun tí wọ́n ní lọ́kàn ṣé gbogbo olóṣèlú ló ní nǹkan lọ́kàn ó padà ṣàlàyé nígbà tó bá gbé ẹ ó sọ yẹn bẹ́ẹ̀ ó dúró ọ ní wọ́n fi èèyàn kan joyè àwòdì kò lè gbẹ́dìyẹ ta náà fi joyè àwòdì tí ò lè gbẹ́dìyẹ ta ni ẹni tí wọ́n fi jẹ oyè ta lẹni tí wọ́n fi joyè àwòdì nílùú tí ò lè gbẹ́dìyẹ ṣé kì í ṣe pé bàbá ọba Ghandi Afọlábí ọmọ gègé kábíyèsí ló ń bá wíṣà ọmọ Olorike TV torí àwọn ẹbí ẹ̀ ń rí nísìnyí tó ń ṣe fídíò gbogbo yín lẹ̀ ń kọ́mẹ̀ntì tẹ̀ ń láìkí ẹ̀ nísìnyí tó bá wá ṣẹlẹ̀ ẹ máa wá sọ wípé wọ́n tún dé o kó o máa sọ pé ẹni ẹlẹ́ni máa dẹni àná látara wípé ẹni yìí bà ẹni yìí lórúkọ jẹ́ nígbà tí wọ́n wá gbé èmi ṣó mọ tí wọ́n fojú mi rí látara pé ìwọ ló ṣe o èmi kọ́ mo ṣe o ọmọ yìí ló ṣe o òun ló gbé fọ́ìsì ẹni yẹn sórí social media tèmi tó táàgì mi pé kí n sọ̀rọ̀ lé lórí tí mo wá sọ̀rọ̀ lé lórí náà ṣe torí ẹ̀ wá gbé mi o ọmọ tó yẹ ẹ̀ kan gbèrè torí pé òun ló play voice yẹn bóyá ẹnìyẹn ló wá ní kó play voice ń àmọ́ èmi ṣá sọ̀rọ̀ lé lórí mo dẹ̀ sọ pé voice ẹni yìí o lágbájá báyìí ni o òun báyìí tó sọ yìí o bẹ́ẹ̀ kọ́ lórí o lọ́ọ́ torí ẹ̀ wá gbé mi o fóònù mi méjì sì wà lọ́hùn o
láì jalè o fóònù mi méjì ó wà lọ́hùn wọ́n tún ní wọ́n fẹ́ wá ṣe search warrant house o ilé wọ́n fẹ́ wá ṣe search inú ilé mi láì jalè ọ̀rọ̀ mo sọ ẹnu mo fi sọ̀rọ̀ ẹni ẹ fẹ́ wá search inú ilé for what látara pọ́mọ yìí ló ṣe o now ó tún wá sọ wípé kí wọ́n tún empower àwọn káwọn lè máa tún dá wàhálà lẹ̀ nínú ìlú nínú point tó sọ nìyẹn o ó ní ó yẹ kí wọ́n lè empower àwọn padà káwọn tún lè máa da ìlú rú pé bí gbogbo ẹ̀ ṣe silent yóò dá ọmọ yìí ló sọ bẹ́ẹ̀ o àwọn ẹbí ẹ̀ sì ń rí báyìí wọn sọ̀rọ̀ o tó bá wá ṣẹlẹ̀ tán wọ́n máa tún máa wá pariwo pé ó ṣe ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lára ohun tó tún sọ nù ẹ tún wá gbọ́ ohun tó sọ ṣe wá rí yìí tó sọ yìí òun lèmi fẹ́ kí wọ́n tètè invite ẹ̀ nínú ìlú Ògbómọ̀ṣọ́ commissioner of police gbogbo ẹ̀yin ọlọ́pàá nílùú Ògbómọ̀ṣọ́ ẹ pé ọmọ yìí ẹ béèrè lọ́wọ́ ẹ̀ ó ní tó bá tó táìmù kan wọ́n padà máa kidnap àwọn èèyàn. wọ́n fẹ́ joyè ajígbàlú ni wọ́n fẹ́ joyè ajígbàlú wọ́n fẹ́ gbàlú mọ́ yín lọ́wọ́ wọ́n fẹ́ gbàlú mọ́ba lọ́wọ́ wọ́n fẹ́ gbàlú wọ́n fẹ́ ẹwọ́ ẹni tí a ṣe ẹ̀ tún fi joyè àwòdì nínú ilé ọlá tí ò tún lè dádìí ẹgbẹ́ ẹ lọkọ lè tèrí lẹ̀ wọ́n gbàdá máa kidnap kálukú mọ́nu yàrá ẹ̀ ni tí ó mọ̀ fi àṣẹ gbá yín lórí báyìí gbọ́n gbá yín lẹ́nu pé kò wá tán yín bí. tí wọ́n máa gbá wọn lórí báyìí tí wọ́n máa ṣe báyìí that word of kidnap kí ni túmọ̀ ẹ̀ ṣé wọ́n ti kidnap èèyàn kan rí bẹ́ẹ̀ ni tí a bá dẹ̀ tètè pé kọ́wọn pípù yìí máa lọ pláàni pé wọ́n máa kidnap tá a máa wá parọ́ làwa ṣe fẹ́ kí ìjọba tètè bá wa gbé wípé word of kidnap tó sọ yẹn kí ni túmọ̀ ẹ̀ ṣé wọn kì í ṣe pé wọ́n ti ń plan torí ó sọ nínú ìbẹ̀rẹ̀ fídíò pé òun ṣe nǹkan kan lọ́wọ́ tó kọ́ lọ́n jẹ́ kó ń ṣàṣeyọrí lórí ẹ̀ ó sọ lónú fídíò yẹn kí la mọ̀ tó ń ṣe lọ́wọ́ ṣé kì í ṣe pé plan yẹn ni ṣá kíjọba bá wa pè é kó tó di wípé wàhálà máa bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ kán má tún máa wá sọ pé àbíbì kan ni ọmọ yìí ti sọ ní ìsìn ẹ jẹ́ kí gbogbo wa náà tiẹ̀ dáhùn ó ní wípé tó bá tó táìmù kan wọ́n máa wá kidnap àwọn ènìyàn nínú ìlú ẹ jọ̀ọ́ ṣáwọn ni wọ́n ń plan ní ẹ̀ ṣáwọn èèyàn kan ti kidnap èèyàn kan nílùú ìlú bẹ́ẹ̀ rí ni ẹ jẹ́ kó jáde àbí kí ìjọba bá wa pè é kan bí léèrè ó ní abéṣùpinlẹ̀ ni àwọn tí wọ́n gbé Subaru lọ́ba ní kàtà sí mọ̀ yí pé bàbá wa sẹ́nitọ́ Adéṣeun ni wọ́n gbé pé kó wá lọ ṣàlàyé báwo ni àwọn ṣe jẹ́ apààyàn kò sì rí sọ ẹ wá ní kàn fi ilẹ̀ kó tún máa dà lúrú ẹ̀yin ìjọba lára àwọn tẹ́ máa gbére o kidnap word of the kidnap tó sọ yẹn wípé tó bá yá wọ́n padà máa kidnap nínú ìlú word kidnap word yẹn ẹ jọ̀ọ́ ẹ bá wa bí léèrè ṣé bàbá wa sẹ́nitọ́ Adéṣeun ni wọ́n fẹ́ máa kidnap àwọn èèyàn àbí mọ́mú Ògbómọ̀ṣọ́ àbí gbogbo wọn tí wọ́n wà ní káàmpù wọn ṣé wọ́n ti ṣe bẹ́ẹ̀ rí ni àbí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ la ṣe fẹ́ kẹ́ ẹ bá wa pè é word kidnap tó sọ yẹn kidnap tó sọ pé wọ́n máa padà máa kidnap àwọn èèyàn wọ́n máa gbá wọn lórí báyìí wọ́n máa dé gínà ẹ̀ẹ́dẹ̀ rí bẹ́ẹ̀ lágbára that kidnap ṣé wọ́n ti ṣe bẹ́ẹ̀ rí ni Olorike TV you go explain tire mẹ́ta ni fídíò tó ṣe àkọ́kọ́ nu fídíò tó ṣe rèé mo dẹ̀ ti dáńlódù mẹ́tẹ̀ẹ̀ta sọ́wọ́ yín máa wá fún lésì lẹ́gbẹ̀rẹ́gbẹ́ àmọ́ mo mú pọ́ìntì mẹ́jọ wá nínú ẹ̀yọ̀ kan tó ṣe kẹ́ lè mọ̀ yí pé kíní ẹ̀ fáìlì ẹ̀ ti kún bó tiẹ̀ jẹ́ pé ìyà tó fẹ́ jẹ́ nǹkan lọ́wọ́ ni tó bá parí ní tó ń jẹ ń padà bọ̀ wá bá ọlọ́run níjó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa ìmọ̀ máa gbá l'Ògbómọ̀ṣọ́ nǹkan ò ní ṣàlàfíà yín bàbá wa sẹ́nitọ́ Adéṣeun ní dolówó àná ní dẹni àná torí pé èmi náà ò ní gbà kí wọ́n tàbùkù bá bàbá tó bí mi lọ́mọ kéèyàn tó ṣoríire ìrìn àjò ní o kí wọ́n kan wá ní kẹ́ni yẹn kó padà dẹni àná ó tún wá sọ pé tó bá tó táìmù kan wọ́n máa wá kidnap àwọn èèyàn wàá explain o ọlọ́run níjó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa ẹ bá wa share 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 dáadáa Subaru lọ́ba níkà
ó wà lọ́hùn tẹ́ bá ti meet up bail warrant wọ́n máa filẹ̀ náà á dẹ̀ máa lọ jẹ́jọ́ ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tó bá jàre á rí tó bá dẹ̀ jẹ̀bi á rí náà ìwọ ni kó wá máa wá sọ pé ẹni ẹlẹ́ni máa dẹni àná nítorí wípé wọ́n ń béèrè ẹ̀tọ́ wọn lọ́wọ́ ẹ̀ sẹ́yìn ò béèrè ẹ̀tọ́ yín lọ́wọ́ mi ni ẹ̀yin náà gbé mi náà ẹ gba fóònù lọ́wọ́ mi náà so àwọn náà ń béèrè ẹ̀tọ́ wọn lọ́wọ́ ẹ̀ kí ló wá fi fàjà kó fàjà ibo náà wọ́n ti pààyàn múbi táwọn ti pààyàn wá ó wá ń ṣépè fẹ́ni ẹlẹ́ni ó sì ń ṣépè fẹ́ni ẹlẹ́ni ṣé bó bá jẹ́ bàbá tiẹ̀ ni wàá ní kí bàbá tiẹ̀ dẹni àná nígbà táwọn lówó rí nínú ìran yín ó ṣe ní máa ronú kẹ́ni tó ní owó kówó tán lọ́wọ́ ẹ̀ kidnap àwọn wo ni wọ́n kidnap ta lẹni tó ń kidnap ta náà fẹ́ kidnap ìwọ bọ̀bọ̀ yìí wá jáde síta ṣé wọ́n ti kidnap bẹ́ẹ̀ rí ta ni wọ́n kidnap ṣé wọ́n ló fẹ́ bẹ̀rẹ̀ plan kidnap wàá ṣàlàyé ilé ẹjọ́ ọlọ́run níjó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ Nàìjíríà lápapọ̀ ò ní dàrú ìgbésí ayé ẹni kọ̀ọ̀kan wa kò ní bàjẹ́ àwọn ò sọ wípé kíní tọ́wọ́n bá ti ń sọ̀rọ̀ àwa á máa fèsì ọlọ́run níjó bàjẹ́ bàbá wọba Ghandi Afọlábí Òmùgẹ̀gẹ̀ kábíyèsí kò ní ṣàlàfíà yín kò sì ní ṣàlàfíà gbogbo ẹnì kankan wa náà lórí fídíò ẹ̀ méjì tó kù ń tún ṣe analysis lórí ẹ̀ ọlọ́run níjó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa sálámà lè.